Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: má ṣe gbẹ́kẹ̀lé agbára ènìyàn. Ìwé orin 2:8-2. Àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa. Ẹ̀kọ́ àkọ́sórí: ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Ìwé Jeremaya orí 17:7. Bíbélì kíkà: ìwé àwọn onídàájọ́ orí 7 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 12. Nígbà náà ni Jerubbaali tí í ṣe Gideoni àti gbogbo àwọn ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ dìde ní kùtukutu, wọ́n sì dó lẹba orisun Harodu. Ibudó Midiani sì wà ní ìhà àríwá wọn, níbi òkè More ní afonifoji. Olúwa sì wí fún Gideoni pé, àwọn ènìyàn tó wà lọ́dọ̀ rẹ pọ̀ jù fún mi láti fi àwọn Midiani lé wọn lọ́wọ́. Kí Israẹli má bàa gbé ara wọn ga sí mi pé ọwọ́ mi lé ó gbà mí là. Ǹjẹ́ nítorí náà, lọ kéde lé etí àwọn ènìyàn náà wípé ẹnikẹ́ni tí ó bá fòyà tí ẹ̀rù sì ń bà, kí ó padà láti òkè Gileadi kí ó sì lọ. 11,000 sì padà nínú àwọn ènìyàn náà, àwọn tí ó kù sì jẹ́ 5,000. Olúwa sì fún Gideoni pé àwọn ènìyàn náà pọ̀ jù síbẹ̀, mú wọn sọ̀kalẹ̀ wá sí odò, níbẹ̀ lé èmi ó gbé dán wọn wò fún ọ. Yóò sì ṣe, ẹni tí mo bá wí fún pé èyí ni yóò bá ọ lọ, òun náà ni yóò bá ọ lọ. Yóò sì ṣe, ẹni tí mo bá wí fún ọ pé èyí ni yóò bá ọ lọ, òun náà ni yóò bá ọ lọ. Ẹnikẹ́ni tí mo bá sì wí fún ọ pé èyí kì yóò bá ọ lọ, òun náà ni kì yóò sì bá ọ lọ. Bẹ́ẹ̀ ni ó mú àwọn ènìyàn náà wá sí odò. Olúwa sì wí fún Gideoni pé, olúkúlùkù ẹni tó bá ń fi ahọ́n rẹ̀ lá omi, bí ajá ti máa ń lá omi, òun náà ni kí ìwọ kí ó fi sí apá kan fún ara rẹ. Bẹ́ẹ̀ sì ni olúkúlùkù ẹni tí ó kúnlẹ̀ lé eékún rẹ̀ láti mu omi. Iye àwọn ẹni tí ó ń lá omi tí wọ́n fi ọwọ́ wọn sí ẹnu wọn jẹ́ 700 ọkùnrin, ṣùgbọ́n gbogbo àwọn ènìyàn yòókù kúnlẹ̀ lé eékún wọn láti mu omi. Olúwa sì fún Gideoni pé, nípasẹ̀ 700 ọkùnrin wọ̀nyí tí ó lá omi lé èmi ó gbà yín, èmi ó sì fi àwọn Midiani lé ọ lọ́wọ́. Jẹ́ kí gbogbo àwọn ìyókù lọ, olúkúlùkù sí ipò rẹ̀. Àwọn ènìyàn náà sì mú oúnjẹ àti ìpè lé ọwọ́ wọn. Òun sì rán gbogbo Israẹli lọ, olúkúlùkù sínú àgọ́ rẹ̀. Ó sì dá 700 ọkùnrin nì dúró. Ibùdó Midiani sì wà ní aṣálẹ̀ rẹ̀ ní àfonífojì. Ó sì ṣe ní òru náà ní Olúwa wí fún pé, dìde, sọ̀kalẹ̀ lọ sí ibùdó, nítorí tí mo ti fi lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bí ìwọ bá ń bẹ̀rù láti sọ̀kalẹ̀ lọ, kí ìwọ àti Púrà ìránṣẹ́ rẹ sọ̀kalẹ̀ lọ sí ibùdó. Ìwọ ó sì gbọ́ ohun tí wọ́n ń wí. Lẹ́yìn èyí ni ọwọ́ rẹ yóò ní agbára láti sọ̀kalẹ̀ lọ sí ibùdó. Nígbà náà ni tí òun ti Púrà ìránṣẹ́ rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí ìhà òpin àwọn tí ó hámọ́ra tí ó wà ní ibùdó. Àwọn Midiani àti àwọn Amaleki àti gbogbo àwọn ọmọ ìhà ìlà oòrùn tó lọ títí ní àfonífojì gẹ́gẹ́ bí eéṣú li ọ̀pọ̀lọpọ̀. Ìbákasíẹ̀ wọn kò sì ní iye, bí iyanrìn tí ń bẹ létí òkun ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀kọ́: gẹ́gẹ́ bí ènìyàn, a ní láti ní ààbò nínú agbára ọ̀pọ̀. Ọkùnrin kan tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìní tí ó ń pèsè owó fún, ológun pẹ̀lú àwọn ìṣúná ńlá àti àwọn ohun ìjà ìparun lè gbára lé àwọn ipá àti ohun èlò wọn. Síbẹ̀síbẹ̀, Ọlọ́run kò fẹ́ kí ẹnikẹ́ni fi ìgbẹ́kẹ̀lé wọn sí irú àwọn àǹfààní ti ara. Bí ó tilẹ̀ jẹ́ pé Dáfídì jáfáfá nínú iṣẹ́ ogun jíjà, kò ní lọ sí ojú ogun láì gba ìtọ́sọ́nà lọ́dọ̀ Olúwa. Nínú orin Dáfídì, ó jẹ́wọ́ Olúwa bí ibi ààbò rẹ̀, ibi ìpamọ́ rẹ̀, agbára ìgbésí ayé rẹ̀, nípasẹ̀ ẹni tí ó dojúkọ àwọn ìpèníjà. Hesekiah ọba Juda pẹ̀lú wá ààbò lọ sí ilé Olúwa ní àkókò ogun. Fún àwa onígbàgbọ́ ti òde òní, bóyá o jẹ́ ọlọ́rọ̀, ọ̀jọ̀gbọ́n tàbí alágbára, ó ṣe pàtàkì láti mọ̀ pé gbogbo agbára, ipá àti ìṣẹ́gun jẹ́ ti Olúwa nìkan. Ẹ̀kọ́ àmúrelé: nínú Olúwa nìkan ni agbára ayérayé wà. Àdúrà:
Olúwa, bù sí ìgbàgbọ́ mi àti ìgbẹ́kẹ̀lé mi nínú rẹ. Fún mi ní èrè àwọn tí ó gbẹ́kẹ̀lé ọ, tí ó sì ń retí ìfẹ́ rẹ̀ tí kò yẹ̀. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.